Taofeek lọ túbá àwọn tó ń sọ yìí ó fi hàn wípé nǹkan yẹn ń ju ẹ lára ó ní ẹ lára. nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ní màfà náà rí ó ní ẹ̀kọ́ ìmáàmù mẹ́fà jọ nílẹ̀ Yorùbá tẹ̀lé sọ báyìí rẹ̀ dáa kìtàkì ìgbàgbọ́ òun. You are nothing sófò ní ẹ òfìfo wàláyé òfìfo ní ọ àyàfi tó bá túbá lókù. ní ìsìn Taofeek ẹ̀rù wà ń bá ọ lọ́sàn ẹ̀rù wà ń bá ọ lóru àyàrí ọ̀wá balẹ̀ ọ̀wá nísìnyí ọ̀wá ni wọ́n fẹ́ gbé ọ wọ́n fẹ́ àrẹ́sì ẹ wọ́n fẹ́ tì ọ mọ́lé o bóò ló ṣe maintain ayé ẹ. ìgbà tó ṣe sábà bí mi lọ sí court fọ́tò mi bẹ́ẹ̀ níjọ́ ti òkè kúrá orí tó ń sọ ni olóòfẹ́ rán lẹ́wọ̀n ẹgbẹ̀rẹ̀ ni ọba ògbàgbé ni ó sì sojú kẹ́kẹ́kẹ́ téèyàn mọ̀ wọ́ báyìí tó dàbí ṣètọ́n wúyẹ ìgbà tó fi maintain chairman alálàjì lọ́yọ̀ state abọ́ òròyìn pé òun ṣe nǹkan ọmọ ní spoken English èbó òrì ọmọ dalítì ní ọ̀rẹ́ ní sọ bẹ́ẹ̀ fún ẹ wàláhì tàláhì tó bá ń sọ òyìnbó gbogbo ẹni ó gbé ìbò mọ́ fọwọ́ di etí ni èmi gan mo ṣe jókòó yìí wàláhì kan bá jọ gbé àṣì field ìwìn ẹ níbi spoken English ọ̀ wá ó tún wá wọ ẹnìkan kan tún blame ẹ ó tún wá lọ gbé microphone ọwá ní ìwọ àfa àgbáyé ká ló sọ bẹ́ẹ̀ fún ẹ fún àfa àgbáyé ni ẹ ọmọ pé kọ̀rọ̀ rẹ yín fi bó ṣe rí ní gbangba hàn kọ̀rọ̀ rẹ ń tàṣírí rẹ gan ní gbangba so n tó lélẹ́lẹ́ tó bá yẹn eyín ló wà ń sọ wípé ìwọ ti di àfa àgbáyé ìwọ lọ kírun ní Manchester níjọ́ Friday ṣé ó lé ìmáàmù Manchester kúrò lórí mímbàrún ni. mo á fẹ́ sọ̀rọ̀ Taofeek àmọ́ kí n tó sọ̀rọ̀ Taofeek ẹja sáré jọ wo fídíò yìí ẹja sáré jọ wo. ká pè mí níjọ́ tí a náà sì mọ́ láti ìlú òyìnbó ó ní mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ní kí ló ṣẹlẹ̀ ó lọ́tọ̀ níbi tọ́lọ́run náà ní ọ̀tọ̀ níbi tẹ́ fẹ́ lọ torí bọ̀ ó ní bẹ́ẹ̀ bá lọ gbà á bó làwọ́ ṣe tún bó lẹ́sẹ̀ wúlò fún ayé mọ́ ayé dẹ̀ wúlò fún ẹ wá fẹ́ dára ayé padà sí kankan ìlú yẹn dẹ̀ wà lábẹ́ ayé ni ìlú yẹn wà wáì tẹ̀ fẹ́ náà tó ọdún kẹsẹ̀ yóò pa ayé tọ́lọ́ pè bọ́mọ bí tọ́ yẹ wà lẹ́nu pẹ̀lú àgbáríkẹ́ làgbà tẹ̀ bẹ̀ ní kalẹ̀ òòjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí màá kí Jímọ̀ fún wa ní Manchester pẹ̀lú ìgbọ́nà tó bá di ọjọ́ Sátidé wọ́n fẹ́ ṣèkówó jọ oní multi-million pounds fún mọ́sálásí nílùú London tó bá di Sunday màá tún ṣe wáàsí fún wọn ní Oakland Road nílùú London bí gbogbo ẹ̀ ṣe wá rọ́lùra wọn nù láì jẹ́ pé Ramadan ti dé. nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ní màfà náà rí ó ní ẹ̀kọ́ ìmáàmù mẹ́fà jọ nílẹ̀ Yorùbá tẹ̀lé sọ báyìí rẹ̀ dáa kìtàkì ìgbàgbọ́ òun lọ ìlàfàkàrà wà láàyà Ọlọ́run lò mí láti gbé orúkọ akéwùgbẹ́rú sókè ní ọ̀tọ̀ ní táwọn ń lò ọ̀tọ̀ ní tọ́lọ̀ fẹ́ lo èmi fún torí ayé ti gbàgbé pàtàkì kan bẹ̀ tí orúkọ yẹn Ọlọ́run lò mí pé kí n gbé sókè ní kò lò mí láti wá lo orúkọ yẹn fi wù tí mo dẹ̀ dúpẹ́ fọlọ́run láti kékeré lágbà tí sàrà bá ti ṣẹlẹ̀ ládùúgbò máa ní ẹ̀yìn ẹ̀kọ́ ìtanikẹ́ máa bẹ lọ́fà wàkáwà máa rí wù kódà ẹbí àwọn tán interview wa nínú ọ̀rọ̀ ìmọ̀ nígbà wọn sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ṣẹlẹ̀ sàrà bí wọ́n ṣe máa ń pín in máa ń díjà sílẹ̀ mo ní tí wọ́n bá mú mi Ọlọ́run ní dé bá wọn pinnu sàrà wọ́n ní tani ọmọ wa kó wọn láwọn afáàní wọn máa gbé láàrin ara wọn Ọlọ́run ní dé bá wọn wọ́n náírà níbi owó sàrà lọ́yọ̀ yìí o kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Taofeek n tó jẹ́ ń pè ọ́ bẹ́ẹ̀ ni pé Ummul Mu'minat ni mí ìyá ni mo jẹ́ sí ẹ ìyá ẹ̀ ni mí ọ̀rọ̀ yìí àwọn àgbàlagbà wọ́n ní ọ̀lẹ́ bàtì ògbódó ńlá mo bọ̀ wọ́n ní ọ̀lẹ́ bàtì ògbódó ńlá àpèjúwe ọ̀rọ̀ rẹ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn jẹ́ kí n sáré mọ́ ọ létí àwọn nǹkan kan alákọ̀ọ́kọ́ ó ní ìgbà tí àti ẹ̀ tí ì mọ ta lọ́lọ́run ó sọ fún pé kó di ìmáàmù Ọ̀yọ́ ńgbà tá n prepare hajj àwa lọ Mẹ́kà ó tẹ̀lé wa lọ Mẹ́kà ó sì sọ fún àwọn èèyàn yéèyàn wàláhì tàláhì fún mọdàláhì àbí Ọlọ́run kó láàánú òkúrọ ó sọ fún àwọn èèyàn yéèyàn wípé ó lè lọ Mẹ́kà tó yí pọ̀ fẹ́ kí wọ́n gbèrú ẹ̀ ìwọ ló fẹ́ di ìmáàmù Ọ̀yọ́ yẹn ó sì ti di dandan ó di dandan kódà ìgbà tó délé ẹrú Ọlọ́run yẹn ọmọ ọmọ tó ń rán wọn sí gọ́vnà wípé kò sí tí wọ́n tẹ̀tì nǹkan yẹn ọwọ́ alẹ́ wọ́n pè ọ́ sórí field ẹ̀ ṣe competition wọ́n béèrè ṣáfáwí wọ́n béèrè kìtàbí lọ́wọ́ yín tí ṣe tàrírí wípé ẹ wí lẹ́nu ẹ tún kọ́ lẹ̀ ó lulẹ̀ nínú gbogbo ẹ̀ nínú ṣáfáwí ó lulẹ̀ nínú tàrírí ó tún lulẹ̀ ìgbà tí nǹkan wọ̀ wá bọ́ sọ́wọ́ rẹ̀ má ọwọ́ abọ́ sí ọwọ́ gbé microphone ọwọ́ ní tí Ọlọ́run náà wọ̀ láyé ìwọ náà gbọ́ ahọ́n tó fi sọ̀rọ̀ ó rí pé ahọ́n yẹn ahọ́n ẹni tó ní mọ́rọ́dùn kọ́lb ahọ́n ẹni tí inú rẹ̀ kì í dùn sí dáadáa ọmọ nìkejì ni so n tó lélẹ́lẹ́ tó bá yẹn eyín ló wà ń sọ wípé ìwọ ti di àfa àgbáyé ìwọ lọ kírun ní Manchester níjọ́ Friday ṣé ó lé ìmáàmù Manchester kúrò lórí mímbàrú ni
ìwọ lọ sí multi-millionaire pounds ní Kent Road èló ló dà nínú pounds tí wọ́n fẹ́ ṣe ó mọ tó ń sọ wàláhì tàláhì tó bá jẹ́ pé mi nìwọ ni Taofeek wàláhì tó bá jẹ́ pé mi nìwọ ni kò sí orí àwọn crisis tó ti ṣẹlẹ̀ sí mi èmi ò jẹ́ kó wé mi down mo dẹ̀ ń ṣe normal irú ọjọ́ tí à ń wí láwà ní bàbá wa imam yẹn Ọlọ́run kó jẹ́ kẹ́mi bàbá wó gùn kó bá ṣàlékún oríire wọn wàláhì tàláhì kò sẹ́ni tó yẹ kọ́kọ́ débẹ̀ tó ju ìwọ lọ kó wàá máa bá wọn mú gbá kó máa bá wọn máa wò káwọn èèyàn wàá máa kí ẹ pé wàláhì mú mi ní àjọgbà gold àwọn èèyàn wàá máa bọ́ ya fọ́tò wọ́n wàá máa kí ẹ mẹ́sàn-án mẹ́wàá wọ́n wàá máa ṣàdúrà fún ẹ ó wàá torí bẹ́ẹ̀ wọ́n tún wá ṣe àdúrà tó tún lágbára fún ẹ ó tún wá wá ẹnìkan kan tún blame ẹ ó tún wá lọ gbé microphone ó wá ní ìwọ àfa àgbáyé ká ló sọ bẹ́ẹ̀ fún ẹ fún àfa àgbáyé ni ẹ ọmọ pé kọ̀rọ̀ rẹ yín fi bó ṣe rí ní gbangba hàn kọ̀rọ̀ rẹ ń tàṣírí rẹ gan ní gbangba kí ló dé tó jẹ́ wípé àwọn ìṣesí Ọlọ́run sọ nínú Al-Qur'an pé atamuruna an-nasa bil-birri ó ní wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun kí ló mọ tó jẹ́ pé wà á jẹ́ kárí ọ sí nǹkan yìí ju blogger lọ ó ti ṣẹ̀ṣẹ̀ àwọn blogger ó rí rẹ ó ń pèrè ní scholar de femme pẹ̀lú ẹnu ló fi ń pèrè ní scholar bila haraka pẹ̀lú ṣesí wallahi blogger yẹn ó kì í ṣe scholar ìgbà tó ní ìjọ ìgbà tó maintain Ittihadul Muslimin èmi sọ fáwọn èèyàn pé wọn mọ̀ ẹ́ ni tí wọ́n bá mọ̀ ẹ́ kò ní jẹ́wọ́ ló mọ̀ jẹ́ amir kí ló dé tó ń lò sẹ̀mí bẹ́ẹ̀ yẹn Ọlọ́run sì wá kó gbogbo nǹkan tiẹ̀ wòye ìgbà tó fi maintain chairman alálàjì lọ́yọ̀ state abó òròyìn pé òun ṣe nǹkan ó mọ̀ ní spoken English èbó orí ọmọ dalítì ǹjọ́ ọ̀rẹ́ ní sọ bẹ́ẹ̀ fún ẹ wàláhì tàláhì tó bá ń sọ òyìnbó gbogbo ẹni ó gbé ìbò mọ́ fọwọ́ di etí ni èmi gan mo ṣe jókòó yìí wàláhì tán bá jọ gbé àti field in win ẹ níbi spoken English what's your problem wọ́n wá gbé sí field ó pass ṣé ìrọ̀ ní ìwọ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé ìmáàmù kọ̀rọ̀ ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá ṣàlékún oríire fún bàbá wa ìmáàmù Ọ̀fà ṣéwù Ọlọ́run kó jọ kó bá ṣàlékún àlùbáríkà bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run bá ṣàlékún dùnú bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run bá ṣàlékún àlàáfíà bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run jẹ́ bàbá wa ìmáàmù Ọ̀fà jíṣẹ́ Ọlọ́run pé ṣé ìrọ̀ ní ìwọ àti bàbá ìmáàmù Ọ̀fà ṣé ìmáàmù kọ̀rọ̀ ní làwọn yẹn ló fi ní wọn ò lè dán jókòó sílùú kékeré kan lẹ́yìn ìgbà tó ti lé tó bá ṣé o gbóbi tó lọ sóò ní darí wálé ń bẹ̀ ó ti ẹ̀rọ tọ́lá mọ́ àbí wọn mọ̀ wípé gbogbo tí èèyàn bá wọ̀n èèyàn máa fi tọ́lá sí ìgbà tó ṣe sábà bí mi lọ sí ẹ̀yìn court fọ́tò mi bẹ́ẹ̀ níjọ́ ti Òkè Kúrá orin tó ń sọ ni olóòfẹ́ rán lẹ́wọ̀n gbére ni ọba ògbàgbé ni ó sì sojú kẹ́kẹ́kẹ́ kéèyàn mọ̀ wọ́ báyìí tó dàbí ṣìtọ́n olóòfẹ́ rán ní ẹ̀wọ̀n gbére ni ìgbà tí adájọ́ yẹn ni wọ́n gbọ́dọ̀ ya fọ́tò yẹn ṣe bẹ́yìn náà lẹ ẹbẹ́ wọ́ọ̀kẹ́ ní àtiwá àtàwọn lọ́yà ẹ ẹbẹ́ ìjọ gbìyànjú náà ni alhamdulillahi rabbil alamin ó ní rí ẹnìkan kó dúró sísin kó jẹ́ ẹni Ọlọ́run ó ní ọ̀rẹ́ challenges ló máa face yóò wá máa fi iman yóò máa fi maintain ẹ ìwọ fúnra rẹ ló ń create problem fún rẹ ó sì nígbàgbọ́ tó fi maintain ẹ ìgbà tá a wá déwájú prison mo máa fi ibẹ̀ ni nítorí pé nta bá ti ṣe ó ti di tán ìlú kan bẹ́ẹ̀ Nàìjíríà yìí agbogbo àwọn ẹni rẹ tó wà ń bẹ wọ́n fún mi láwọn èrò tó pọ̀ ìkànnì wọn wá ní picture lọ́wọ́ ọ wá fi hàn àwọn tó kù àwọn yòókù wá ní kán tó lè kórù nǹkan báyìí sí ọwọ́ èèyàn kí ló ń ti ń ṣe sójà lè ní wọ́n ní rárá ọ̀pọ̀ àyàn ni wọ́n ní ó pa àyàn òun àti ta ló jọjà wọ́n á gbé fọ́tò èmi àti ẹ sí wọ́n ní ẹni tí ń bá a jáde àwọn méjèèjì wọn jọjà ọkùnrin ló wá gbé obìnrin lọ sí court wọ́n wá show school mi wọ́n tún wá show school ẹ wọ́n wá ní ilé ìwé ọkùnrin ní ilé ìwé obìnrin ní wípé ilé ìwé wọn rèé obìnrin yìí ìwọ náà wo nǹkan yẹn ìwọ náà wo ohun tí ọmọ ẹ lọ kí ló ń ṣe ẹ Taofeek eléyìí náà ló kó jọ bàbá Ibrahim àwa ẹ ní bá wọn nájà ẹkún o ẹ ní nájà warawara o alhamdulillahi rabbil alamin ẹnìkan ò lè ní àṣepamọ́ ẹbú kọ́mọ́ rí ẹ̀sán bú ní ìsìn Taofeek ẹ̀rù wà ń bá ọ lọ́sàn ẹ̀rù wà ń bá ọ lóru àyàrí ọ̀wá balẹ̀ ọ̀wá nísìnyí ọ̀wá ni wọ́n fẹ́ gbé ọ wọ́n fẹ́ àrẹ́sì ẹ o wọ́n fẹ́ ti ọmọlé o bóò ló ṣe maintain ayé ẹ tó fi rí bẹ́ẹ̀ bàbá tó jẹ́ pé wọ́n lo ròyìn wọn bí wọ́n ṣe máa gbé owó fún ẹ tó ọjọ́ kẹ́mi àti ẹ̀ ń sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ lọ bí àwọn ọmọ rẹ kọ́lọ́ ń jẹ́ ọmọ yẹn lálùbáríkà láyé ọwá ní ìyá àṣì èèyàn lè jẹun ọmọ tí ò tí ì máa rìn tí ò tí ì rí ọ̀rọ̀ sọ millions wọ àkáǹtì mi Alájà Kaola mo rí owó lára àwọn ìbejì ìgbà tásìrí wá padà wá tú olówó wá padà wá jẹ́ sí pé gbogbo àwọn tí ń bọ́ ṣiṣẹ́ ò ní human relation ṣe dáadáa sáwọn òṣìṣẹ́ rẹ̀ ìgbà tó rọ̀ wá padà wá ṣẹlẹ̀ olówó já sí pé nítorí pé o greedy o selfish o stingy òun ló fà tí wọ́n fi plan aburú fún ẹ tí wọ́n fi gbé àwọn ọmọ ẹ kí ló ń ṣe ẹ́ Taofeek kí ló mú ẹ gangan báwo lèyàn ó ṣe wà nínú ayé
gbogbo àlá tó ti dáhùn náà nísìn òkùnkùn ti dá tó bá ipò tó bá fẹ́ plan mi ò ní problem o go ahead o mo mọ̀ dárúkọ rẹ ni gbogbo tó kù náà ni mo dárúkọ wọn bí Mustawa àwọn ṣe rí ìwọ náà mo láti dárúkọ ẹ bí Mustawa ẹ ṣe rí nítorí bá rò pé o tó fẹ́ ṣe ń sìn nígbà tó ti lò fífo yìí tó yá gbìyànjú kó tó lọ ṣe torí pé mo sọ̀rọ̀ kánjọ́ yẹn mo láyàfi tí n bá ní nínú oríire rẹ lókù lẹ́yìn náà mo ní àyàfi bí èbá ṣèlú yìí ló ti dèèyàn òun lókù so ti wá rí rẹ so ti rí rẹ so rí pé mo tún gbé fọ́tò yẹn síbẹ̀ ọjọ́ yẹn jẹ́ tó jọ ẹ tán ìgbà tí yẹn kúrò ń bàdàn mo sọ fáwọn òṣìṣẹ́ mi pé tó bá di ọ̀la máa sanwó oṣù wọn torí mo ṣèdí láti hajj ni ibẹ̀ yẹn ó wá bá mi bẹ̀rù ibi mo ti wà lẹ́nu ọ̀nà yẹn náà ni mo ti ń pe Ìbàdàn mo ní ẹ lọ bá mi arrange mo pe account officer mi ó yẹ ẹ bá lọ fáwọn staff mi lówó oṣù ẹni tí ó fọmọ lóúnjẹ ẹni tí ó pé single mother ni ẹni ó jẹ́ pọ́kùnrin náà ni tí ó fún ìyàwó àtọmọ lóúnjẹ ẹ lọ bá mi fún lájà ẹ ṣe sùúrù kẹ́ẹ́dé mo ní ara ẹ mọ̀ jẹ́ǹdé ẹ gbé èèyàn bá lọ ọ̀rìn àjò ẹ̀dá kìí sọ pé ń gbòm bá di Ọlọ́run kójọ kó máa sọ wa ẹ lọ sọ́wọ́ fáwọn staff mi principal ní rárá mo ní no go and pay their money ìwọ náà yọ owó oṣù rẹ everybody yọ owó oṣù rẹ àdúrà ni ẹ máa fi ràn mí lọ ẹ dẹ̀ mọ́ wá àdúrà ni ẹ fi máa ràn mí lọ that is me bẹ́ẹ̀ ni ṣe rí nìyẹn bí mo ṣe rí inú ayé tèmi nìyẹn ìwọ náà gbó business wo ló dálẹ̀ torí maintain tell me nítorí àwọn ìṣesí yẹn gbogbo àwọn ìwà burúkú tẹ́ wù nípa mi títí kọmọdé nǹkan kan lọ́wọ́ wá wo school mi wá wo plenty students there both Western education Arabic education Quranic education Quranic memorization bàbá wa Ibrahim Awa ẹni albarika Ibrahim Awa olóríire Ibrahim Awa wàláhì tàláhì kò sẹ́yìn tí ó mọ̀ yín o kò dẹ̀ sẹ́yìn tí ó mọ̀ yín mọ̀ dáadáa bàbá Ibrahim Awa kò sí ǹjẹ́ mọ̀ yí pé nínú ayé dáadáa gan àtúmọ̀ kó báyàn torí mo ń rí bí àwọn blogger ẹ má jẹ́ ntàn yín o ẹni tẹ́ sponsor for good 17 years tẹ́ fún ní 10 million during the Ramadan òun náà wà nú àwọn tí wọ́n jọ òun náà ló máa ń lead wọn òun yóò máa ṣe bàbá àṣàlẹ̀ wọn lábẹ́nú ṣùgbọ́n ẹ fi ọ̀rọ̀ lẹ̀ fọba tó lọ́rùn bàbá Ọlọ́run jẹ́ kẹ́ni yín ogun èmi mọ̀ yí pé ẹ̀ yìí sẹ́ni tó lè sàbúrú láíláí wàláhì tàláhì ó dá mi lójú tó àdá àtẹ̀yìn àti Manara obìnrin àlùbáríkà tẹ́ fẹ́ yẹn wàláhì tàláhì obìnrin rẹ ni ẹ̀sìn mọ́jà ìsìtàn yín Ọlọ́run náà ti ní alladhina náà yunfiquna fi sarra'i wa dharra'i gbogbo dáadáa tẹ́ ń ṣe nínú ayé àwọn tó yẹ pé bí mo ṣe wà yìí èmi ò lọ ilé olówó rí mo ń ṣe wàhálà takuntakun kódà àwọn èèyàn máa ń sọ pé lágbájá lọ ilé lágbájá ṣe tàmọ̀dò lágbájá nítorí àbùkù ní èyí jẹ́ kí n sọ pé mo fẹ́ lọ ẹnu ọ̀nà olówó mo ti try ọ̀nà méjì nígbà mo ti ẹ̀ ní problem tó lágbára ẹni ẹ̀ sẹ́nitọ̀ ni wọ́n ń pè ní kìnnìkan Akíntúndé ó ṣàdéhùn fún mi heaven and earth ìgbà tí mo rí pé ìjẹ́ èèyàn ó lè ṣe é ṣe kí nǹkan wọ́n wù bóyá mùnáfíkí ni ṣáájú ìgbà yẹn ni lọ́ọ̀bì kankan rí lẹ́yìn ìgbà yẹn tó lọ́ọ̀bì kankan torí pé ni mo ti ẹ̀dá kò tí ẹ̀ gbé fóònù mi ó padà block mi ni ìgbà yẹn ó sì kọjá gáyà ni ṣe mọ̀ pé ìyẹn ni wá obìnrin tún ni mí bí gbèsè yẹn sì wá lágbára tó ti ṣe 360 million olúwa ọba àlékè ọlá ti bá ó ti fẹ́ ìbá mi san tán ti pẹ́ ọlọ́mọ ẹ̀mọ́ ìbá mi san ó fàánú rẹ̀ pẹ̀lú mi ó fi yọ́nú ẹ̀ pẹ̀lú mi but àwọn eléyìí gbogbo tí wọ́n rí náà tó ń ti bẹ́ẹ̀ wọn yọ gbogbo ìgbìyànjú wọn náà tó ń ti bẹ́ẹ̀ náà wọn bá nǹkan kan mu Ọlọ́run ló mọ iye àwọn tẹ́ ẹ máa náwó dáadáa sí láyé Ọlọ́run ló mọ iye bí kò sí ẹni tí kì í sọ àtẹ̀yìn àti Sayyida Manara ṣe wá rí bí èèyàn bá wá ń ṣe dáadáa Ọlọ́run á máa mú àwọn challenges wá challenges lélẹ́yìí olúwa ọba àlékè Ọlọ́run ní padà lẹ́yìn mo ti ẹ̀ rí ẹ̀yìn ẹwọ́ èyí tí wọ́n gbẹ̀rẹ̀ ìtẹ́ fi wá gbé wọlé wọn lórí tí wọ́n lé òkú tí èṣe ti yín mọ́ yín bàbá ẹ̀ ní nájà àbànújẹ́ ẹ̀ sì ní báwọn nájà ẹkún ẹ̀ sì ní lo kúkúrú ẹ̀mí bàbá ẹ̀ ní sọ̀fọ̀ ọmọ kankan ó bẹ̀rẹ̀ látòrí Dr. Teslim títí lórí gbogbo ọmọ tó jáde lára yín àti gbogbo àwọn ọmọ Sayyida Manara gbogbo wọn pátá ọ̀nà àlùbáríkà wọn kalẹ̀ tí ó sì mọ́júmọ́ ọlọ́dúnrún wa Muhammad àti Sayyida Manara ni o àtàlájà àgbà ni o àtẹ̀yìn náà ni o Ọlọ́run jẹ́jọ́ bára yín kalẹ̀ la hawla wala quwwata illa billah ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹ lórí yín ìmọ̀ràn mùnáfíkí ò ní ṣẹ ìmọ̀ràn alábòsí ò ní ṣẹ lórí yín ìmọ̀ràn kẹ́gbẹ́ni ò ní ṣẹ lórí yín bàbá wa inna Allaha ma'a as-sabirin mo fẹ́ kẹ́ ṣe sùúrù ẹ má bínú ẹnìkan ò ní jó ní dáadáa Ọlọ́run ní mọ́lẹ̀ àmìlà sọ́ọ̀lẹ̀ àǹfààní nafsi ẹnìkan ò ní jó ní dáadáa láyé kọ́mọ̀rì dáadáa ẹ sì máa wo gbogbo àwọn tọ́lọ́run bá bò láṣìírí wọn kì í mọ ẹni òkùnkùn yàtọ̀ sẹ́yìn ìmọ́lẹ̀ wọn ní mọ̀ kódà àwọn èèyàn míì wà tó jẹ́ pé yẹ kẹ́ ẹ náwó dáadáa sí tó jẹ́ páwọn ẹni òkùnkùn yìí náà ni wọ́n mọ dínà wọn lọ́dọ̀ yín bó ṣe máa ń rí nìyẹn olúwa ọba àlékè Ọlọ́run ní padà lẹ́yìn yín Ọlọ́run ní padà lẹ́yìn yín èyí tí máa fẹ́ fi conclude Taofeek lọ túbá o
ọlọ́run ní túbú ilallahi tawbatan nasuha lọ túbá. àwọn tó ń sọ yìí ó fi hàn wípé nǹkan yẹn ń ju ẹ lára, ó ní ẹ lára. ìwọ nìkan lọ fẹ́ sọ̀hún, ìrẹ́ nìkan lọ fẹ́ jó lórí ibi, ọfẹ́ jó lórí ibi, ọfẹ́ jó lórí ibi. ó dẹ̀ gbìyànjú kò work nìyẹn. kì í ṣe gbogbo competition lèèyàn máa ń mú Mumtaz, kódé yẹn lè má gba Makbul. olúwa ní kò rọ̀ sábà nìyẹn, ṣe sùúrù. ìgbà tó ti rọ̀ sábà yẹn wàá ṣe sùúrù ni. ẹ wo níjọ́ ní nígbà tí a padà lọ sí kóòtù yẹn, ìwọ náà wo fúnra lọ́ọ̀yà tó ránṣẹ́ ló sọ pé òun sanwó sẹ́fún ìyẹn ò jẹ́ ká fẹ́ rìlíìsì passport ni. ọlọ́run ṣàlékún oríire fádájọ́ yẹn. adájọ́ yẹn ló wá ní ìfún alájà Kaola ní passport yẹn, yóò gba passport yẹn, kò sí nǹkan kan. kí là ń fà, kí ló ń ṣẹlẹ̀? ilé ẹjọ́ ò ní kéèyàn ó sì sí kí ni nǹkan náà. lẹ́yìn ìgbà yẹn mo ṣe wá, ìwọ náà wo lọ́ọ̀yà rẹ̀ ǹjọ́ ọmọ yẹn ti ń bẹ ní court yẹn, ní court premises. The same lawyer yìí nígbà tí wọ́n ń lò nígbà ẹjọ́ Saheed Shittu, ọmọ lọ́ọ̀yà yẹn ọmọ kékeré ọmọ léńjẹ báyìí ni o, ọ̀rọ̀ lọ́ọ̀yà kéékèèké pé wọn ò tí ì mọ bí àwọn òrùwọ̀ ni o. ìgbà tí lọ́ọ̀yà yẹn máa tẹ̀lé tó ń bá mi ṣe ẹjọ́ Saheed Shittu ṣáájú kí n tó túwọ́, wàláì tí mo bá ná owó tán nílọrin màá wá gbé àwọn lọ́ọ̀yà yẹn sínú mọ́tò, tàbí kí mọ́tò wọn tẹ̀lé mi, yín wàá lọ báńkì wọn lọ wùjọ owó màá wá fún wọn, mi ìjẹ́ ní kọ́ bọ̀. wọ́n wà ń béèrè bẹ́ẹ̀ wọ́n wá ní pé client ò fún lówó ṣẹ́. see your life, see your life. ẹ wáyé yẹn kó ló wọ́n bá àlékè ọlá kó jọ kó lọ́wọ́ mọ̀ ṣe wá ní ẹni nọ́tà jẹ́ náà yá lò. lọ túbà o, lọ túbà o. gbogbo àwọn ẹbí tó ṣẹ̀ sí onírànlá àwọn èèyàn níjọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn náà tí wọ́n sọ pé ẹ gba kínní kan ó ṣe gbá kan ṣàwó kan, gbogbo náà wọ́n ń ṣépè inú kálukú ní dùn ní ìsìn. bẹ́ẹ̀ lómi ìbá pè mí a ní ìyá àwọn kìíní ẹkú sí ṣetán lọ́hùn. ẹ̀rẹ́ ń tẹ̀ ń sọ pé ká jọ ká bò láṣìírí, ṣe rí pé bá tọ́ da òbó láṣìírí báyìí. wàláì mo sì receive call tó bí mẹ́jọ lánàá, wàláì tàlá every day mo ṣe receive call yẹn because of you. gbogbo kí n tá a bá ń ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run la fi ṣe é, nítorí Ọlọ́run kò fi ẹ̀san bọ́ ẹnikẹ́ni. tó bá ń lọ alábòsí lára, tó bá igbá amú kò ní bọ́ ń bẹ̀. you are nothing. sufur ni ẹ, òfìfo, wàláì òfìfo ni ọ, àyàfi tó bá túbá lókù. tó bá túbá o, Ọlọ́run lè gba túbá rẹ̀. àmọ́ tó bá ń bá lọ báyìí, tó wá bọ́ sórí kíní tó ń pé kíní kan ẹ ṣe unity, ọjà fún unity ṣẹ́ntì ń ṣiṣẹ́ nítorí Ọlọ́run. irọ́ Ọlọ́run pa òpùrọ́ ni ọ́, anta kazzab la'natullahi 'ala al-kadhibin, anta turidu la'na Allah. ṣe sùúrù fún ara rẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀. bàbá Ibrahim àwọn ẹjẹ́ ń conclude sọ́dọ̀ yín, ọ̀dọ̀ ẹni rẹ̀ lèyàn máa parí ọ̀rọ̀ sí. bàbá ẹ máa ṣe dáadáa tí yín lọ, ẹ máa bá dáadáa tí yín lọ. Manara máa ṣe dáadáa lọ pẹ̀lú bàbá. má jẹ́ kí nǹkan kan fún yín ní ẹ̀yìn kínní. Olúwa ọba àlekè ọlá ló ṣe yín lẹ́yìn àbárkà, òun ló ṣe yín lẹ́yìn ire. ẹ tún bí àwọn ọmọ èèyàn yéèyàn ni wọ́n. báwọn èèyàn bá mẹ́ni kankan gbogbo yẹn lọ́mọ Dr. Teslim, ọmọ ni èèyàn ni ẹni àbárkà ni ẹni ó ṣe é fi yàn gan ni kòrìlátà ayóni ni. bí gbogbo ọmọ tó sì jáde lára bàbá yẹn ṣe rí nìyẹn. bàbá yẹn ní báwọn nájà ẹkún láéláé, ẹ sì ní tètè kú ọlá nàbí wa Muhammad.